Hello, 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 hello. Ẹ̀yin èèyàn mi o, kì í máa ṣe kékeré. Wọ́n ní this Ashley o, pé ẹ ṣáà ti gbọ́ pé ó sọ pé ó lọ bá Naomi ìgbà tí kábíyèsí ti lọ sí ìpàdé kan tó lọ announce pé Queen Naomi nìkan ni ìyàwó tóun ní láyé àti lọ́run. Pé àwọn tó kù wọ́n ní ìyàwó kan ló ní, ó ní ìyàwó kan lòun ní àwọn tó kù pé àlè òun làwọn yẹn. Naomi nìkan ni ẹni tóun fẹ́ ní ṣùlọ́kà tó jẹ́ ìyàwó gidi. Òun náà sọ pé ló bí Ashley nínú. Wọ́n láṣìlè gbọ́, Ashley wá lọ dènà de Naomi. Pé bẹ̀ẹ̀ Naomi nà bá sáàdì sí lára. Ìgbà tí tó nà wá lọ sọ fáwọn èèyàn ẹ̀, lọ sọ fún ẹ̀gbọ́n ẹ̀ ó dé pé wọ́n sọ pé Ashley fẹ́ náà òun pa. Ó kàn òun lápá, ó kàn òun lẹ́sẹ̀, ó ṣe kìíní. So Ashley tiẹ̀ kò tiẹ̀ ní ìmí, ó kàn ń wájà ni. At the end of the day ṣá, pẹ̀lú ẹ̀ wá bínú. Nígbà tó dẹ̀ rọ́wọ́ mú wọn, ó wá bínú. Ó lọ pẹ̀ ẹ̀gbọ́n ẹ̀ pé Ashley náà òun Ashley ṣe. Ẹ̀gbọ́n ẹ̀ wá lọ gbọ́ ọlọ́pàá. Ẹ ṣáà gbọ́ ń pẹ̀ tọ́ ọlọ́pàá dé tó lóun fẹ́ arrest Ashley ní ààfin. Bí kábíyèsí ṣe dé láti ibi tó lọ. Tí Naomi pè pé wá o, báyìí ni o. Àwọn DSA ni wọ́n fẹ́ arrest àbí DSS wọ́n fẹ́ arrest òun. Wọ́n ní kí ló ṣe. Ó ní nítorí pé òun àti Ashley jà. Lẹ́gbẹ́ ẹ̀ wá lọ mú DSS. Ó lóun fẹ́ arrest Naomi torí ẹni pé that is àlè kábíyèsí ló wá na àbúrò òun àbẹ́gbọ́n òun tó nà ní ààfin. Therefore pé àlè ni Naomi, ẹ̀gbọ́n òun ni Queen ní Ilé Ifẹ̀. Báwọn yẹn wá sọ pé irú àlè wo nìyẹn pé kàn lọ arrest ẹ̀. Ìyẹn ní bó ṣe wá dé tí Naomi wá sọ pé òun ni wọ́n fẹ́ arrest. Òun ni àlè kábíyèsí. So Ashley wá ní ìyálé ló bá gbé fóònù tó yẹn ní ìyàwó. Ashley wá ní ìyàwó ló gbé fóònù yẹn pé Naomi tó pe kábíyèsí. Kábíyèsí ni kó ní sùúrù. Kó ní kán dúró dè òun kóun bọ̀. Ní 10 minutes kóun á dé ààfin. Kò pẹ́ kò jìnnà bí Naomi ṣe dá ààfin. Wọ́n number one pé ó sọ fáwọn ọlọ́pàá pé ta ló fún yín lọ́dẹ fẹ́ arrest ìyàwó òun tóun ò sí nílé. Ní kábíyèsí wá explain tán fún àwọn DSS. At the end of the day ṣá, bó ṣe lọ sọ fún bó ṣe ẹgbọ́n pé ṣe ló fọ́ ẹ̀gbọ́n Ashley, ó fọ́ etí ẹ̀. Bí ẹ̀yà ṣe ti fọ́ ìdọ̀bọ̀ ní láyé má jẹ́ rí ẹ ní ààfin mi mọ́. Àbáyé ń ṣe ayé ẹ̀ fẹ́ bàjẹ́ ni. Gbogbo yóò fẹ́ arrest ìyàwó òun. Ta ló bí ẹ̀ ń bọ̀ ló ti wá. Wọ́n ní ṣe ló dọ̀bálẹ̀ pẹ̀lú àwọn kan tó tẹ̀lé wá. Bóyá náà àwọn èèyàn àbí àwọn ọ̀rẹ́ tó kó dání. At the end of the day ṣá, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ mi, wọn ṣáà succeed ní arrest tí wọ́n yẹ kán arrest tó lérò pé òun fẹ́ arrest Naomi. Ìyẹn ẹ̀gbọ́n Ashley tọ́jú ọkùnrin. Torí brother ẹ̀ náà ń pe àkókò mọ̀ bóyá ẹ̀gbọ́n bá àbúrò. At the end of the day, wọ́n ní ṣe ni Ashley wá bínú lọ sí wọ́n ní odò ló wá lọ pé wọ́n ní odò tó lágbára jù ló lọ síbẹ̀. Ló wá lọ ṣe ètò tó kọ́ bá wọn punish Ashley. Torí Ashley náà òun Ashley fìyà jẹ òun. Ashley ṣe kínní àlè ọkọ òun ni. Kò fẹ́ kóun gbádùn inú ààfin. Kò fẹ́ kóun gbádùn ọkọ òun nǹkan kan. Wọ́n níbi tó ti ń porí Naomi ní inú odò tó gbé sacrifice. Pé ibi tó ti ń porí ẹ̀ ni Ògúnjàre dé bá ń bẹ̀. Wọ́n ní bí Ògúnjàre ṣe fẹ́ atẹ́gùn iná sí lára ni. Bó ṣe ju gbogbo igbá ògùn ẹ̀ lẹ̀ ni. Ilé koko ń tagbe bó ṣe feré gèlè tó rẹ̀ ń lọ tó ń pariwo Ògúnjàre o, Ògúnjàre o, Ògúnjàre.
at the end of the day bógunjàre ṣe wọ́n ó na bástàdì sí lára ó iná bó ṣe dé ààfin wọ́n lógunjàre ó fi iná sí lára títí tó fi dé ààfin at the end of the day kì í ṣe kékeré o at the end of the day bí Ògúnjàre ṣe nà dé ààfin bí ó ṣe dé ààfin ló wá ń pariwo kábíyèsí ẹ gbà wọn kábíyèsí o Ògúnjàre Ògúnjàre wọ́n nígbà tó Ògúnjàre fẹ́ẹ́ nà pa bó ṣe wọlé ó ní márèjì yìí ti ẹ́ǹdì òun fẹ́ páàkì òun ṣe kábíyèsí òun ti ń lọ Ògúnjàre ò jẹ́ kóun gbádùn láàfin Ògúnjàre ò jẹ́ kóun ṣe kiri gbogbo èèyàn ló hètò gbogbo òun ò mọ̀ ọ́ ṣe mọ́ ààfin yóò lè gbà wọn pé bó ṣe bẹ̀rẹ̀ sí ní páàkì ẹrù ẹ̀ nìyẹn àlẹ́jẹ́ lè nǹkan tá a gbọ́ nìyẹn pé kí ni wọ́n ní Ashley wá bẹ̀rẹ̀ sí ní páàkì ẹrù ó ní láíláíláí pé òun lọ kábíyèsí ni pé òun lọ ó yọ ó níbẹ̀ tí ìkọ́ tóun fẹ́ lọ fún Naomi o pé ṣùgbọ́n kábíyèsí pẹ̀lú bí ó ṣe hètò òun pẹ̀lú bóun ṣe rí kò mọ̀ tóun ọmọ kankan ṣe níṣojú kábíyèsí òun fẹ́ lọ fún kábíyèsí pé kí kábíyèsí mọ̀ pé ó ń padà bọ̀ wá bẹ̀ ọ́ pé gbogbo ayẹ pé kí kábíyèsí kọ ọjọ́ òní yìí lẹ̀ o pé kábíyèsí ń padà bọ̀ wá bẹ̀ ọ́ pé kí kábíyèsí kó kọ́lẹ̀ òun ti ń lọ wọ́n lòun nìkan ló bẹ̀rẹ̀ sí ní páàkì ẹrù ẹ̀ sínú mọ́tò ǹjẹ́ ẹ gbọ́ àbẹ́ ìdáhùn a ní ṣé wọn pé bó ṣe máa ń ṣe náà nìyẹn wọ́n ní ó bá kábíyèsí lérú balẹ̀ bó ṣe náà ṣe ń jo ràìràì tó ní wọ́n ní pé kò mọ nǹkan tóun fa ojú tó fi ń pariwo tó fi ń sọ fún Naomi pé tó fi ń sọ fún kábíyèsí pé òun lọ torí ayé òun ò sí láàfin yìí mọ́ wọ́n nìyẹn ayé ò sí láàfin kábíyèsí wọ́n ní kábíyèsí kàn rẹ́rìn Olúwa ṣe pé máa lọ o ó ní ìbẹ̀ tí kóun sọ fún kábíyèsí gbogbo nǹkan tóun ṣe tí kábíyèsí ò fi gba tòun mọ́ pé kábíyèsí yìí máa gba tòun lọ́jọ́ iwájú pé kábíyèsí máa wá òun fẹ́ lọ fọ́kọ mi òun máa fẹ́ ẹni tó bẹ́tà ju kábíyèsí lọ òun máa ṣe kiri kábíyèsí ní àmì ó yà lọ fẹ́ kíákíá kó lọ fẹ́ o pé tó bá tún lọ fọ́kọ gan pàápàá pé òun á dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run òun á dúpẹ́ pé òun gá sọ́pọ́ọ̀tì ọkọ ẹ̀ pé jọ̀ọ́ bá mi di ọmọ yìí mú dáadáa kó tiẹ̀ kúrò láyé mi wàhálà ti pọ̀ jù Naomi Ashley kúrò láyé mi wàhálà ti pọ̀ jù wọ́n ní àwọn gẹ́ẹ̀ sí wọ́n nínú wọn ní gbogbo èèyàn inú everybody ń dùn láàfin pé wọ́n ní gbogbo èèyàn wá ń wò pé yẹn pé Ashley lè ṣe bàbá kò tẹ̀sẹ̀ tó tẹ̀ súnmọ́ wọ́n ní pẹ̀lú iná tí Ògúnjàre tó fi ń jó lára bó ṣe ń pariwo nǹkan tá a rí gbọ́ nìyẹn Ọlọ́run jẹ́ kó rí bẹ́ẹ̀ allegedly ẹ̀yin èèyàn wa mo ní kí n sọ fún yín òkè tó gbọ́ ìrìn tó bá tún dọ̀la k'Ọlọ́run jẹ́ ká tún rí ìtó tún favour wa tó favour kábíyèsí tó favour Naomi k'Ọlọ́run kó máa jà fún wọn kó máa jà fún wọn láàfin yẹn torí wàhálà Ashley gbogbo àwọn tó ń fún kábíyèsí àti Naomi tó ń fún wọn ní wàhálà láàfin yẹn wọ́n máa fọwọ́ ara wọn páàkì ẹrù wọn Ògúnjàre kó túbọ̀ kó tẹ̀síwájú kó máa ṣe bó ṣe ń ṣe o kí wọ́n fọwọ́ ara wọn ṣera wọn bẹ́ẹ̀ ni Olúwa ṣe gọ́tà níkàyà aṣọ pé sí wa létí torí tẹ́ ẹ̀ bá gbọ́ bá ó máa dàbí ìpè bóyá tẹ́ bá lọ gbọ́n bò ló máa ní àwọn tèmi ò dẹ̀ bá mi sọ ilé yìí torí mo ṣe ní kí n gbé fún yín àáfi ìtókù tó yín létí kò bá yà ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa bá mi ṣe àgbẹ̀ bá mi láì kẹ́lẹ́ bá fi ìtókù sọ comment section ẹ ṣé Ọlọ́run á nífẹ̀ẹ́ wa Jésù Olúwa wa amen.